kò ń ṣe kó máa sọ pé ẹ máa sún sẹ́yìn tó bá ti ń sún ẹ tún sún kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ níbo lẹ fẹ́ sún dé. sẹ́yìn bá dògiri sẹ́yìn wá dògiri lu ni. bó bá jókè ló wà ṣe yóò jábọ́ ni. ilé kí ó bẹ̀rẹ̀ ẹ rí yẹn nínú tírà pé ó bẹ̀rẹ̀ 1952 àwọn takọ̀rìr tí wọ́n kọ kalẹ̀ nígbà tó di ọdún kan ìgbà tó dọdún márùn-ún ìgbà tó dọdún méjì ìgbà tó dọdún mẹ́ta ìgbà tó dọdún mẹ́wàá ó dógún ọdún ó di ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bàbá ṣe hafla ẹ̀ ó di ọgbọ̀n ọdún ó di ogójì ọdún bàbá ṣe hafla ẹ̀ hafla yẹn 1991 ni wọ́n ṣe ó yẹ kán ṣe ní 92 torí 92 ni ó pé 40 years wọ́n wá ṣe ní 91 kí ni ìdí tí wọ́n fi ṣe ní 91 wọ́n ní ok tó rá wọn lè àwọn ó mú ọjọ́ tó yá sí pé àmọ́ ìjìrí ní 91 yẹn ó ti pé 40 tí wọ́n bá ka wọn ká ẹ̀ gẹ́gẹ́ bí tí oṣù ojú ọ̀run ó ti pé torí ọdún mẹ́wàá ọgọ́rùn-ún ọdún ni ó máa lé ọdún mẹ́wàá yóò máa lé mẹ́ta ẹ ṣe wazadu tisa ó nìyẹn ẹni tí ó bá sì mọ ilmul falak gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí ẹ̀ ń kọ́ wa sà kọ́lọ̀n kó járí pẹ́ lórí madil markaz hadiruhu wa mustaqbaluhu ẹ̀kọ́ wa lẹ́kọ̀ọ́ pé gbogbo ìgbà ọmọ akẹ́kọ̀ọ́ yóò máa rìn bí ayé ṣe ń rìn ni yóò máa wá wò ṣe sí tóru bá ru tílẹ̀ bá mọ́ gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ ń bẹ̀ èèyàn gbọ́dọ̀ máa mú orí pa ń bẹ̀ kí èèyàn sì máa mú ọ̀rọ̀ ń bẹ̀ akramakumullah sà. èèyàn máa kẹ́kọ̀ọ́ sí lójoojúmọ́. akramakumullah sà. bí àwọn bá ṣe ń kẹ́kọ̀ọ́ sí yẹn akramakumullah. yóò wá rí i pé ibi tó ń mọ̀ lénìí akramakumullah. tó bá dọ̀la tó kẹ́kọ̀ọ́ sí yóò tún wá rí i pé àṣọ òun ò mọ̀ kankan. Allahu akbar. bó ṣe rí nìyẹn. sọlámà adàbà ní dáhàrò. ara ni nàkṣọ àkìlì. فإذا ما ازددت علما زادني علما بجهلي. akramakumullah kí Ọlọ́run kí ó jàre pé ibi ẹ̀kọ́ yìí ibẹ̀ náà ni a fẹ́ gbà wọlé. ẹ ti jẹ́ ká mọ̀ pé ìtàn èèyàn gbọ́dọ̀ máa tọ̀ kíyàn sì máa tà kíyàn wá kà kíyàn wá mọ eléyìí tó jẹ́ odidi ń bẹ. ibi tó a ti fẹ́ wọlé sàn pé ìtàn gangan kí ni pàtàkì rẹ̀ báwo lèyàn ṣe ń jọ ìtàn báwo lèyàn ṣe ń dá ọ̀ríjínà mọ̀ téèyàn ó yọ gáfù téèyàn ó dẹ̀ yọ tẹ̀mín akramakumullah. ìtàn nígbà tí tàn kọ́kọ́ bẹ̀rẹ̀ akramakumullah khurafat làwọn èèyàn fi ń ṣètàn akramakumullah. ní pé lọ́dún báyìí òun ni wọ́n bí mi yóò máa bu ọjọ́ orí kúnra ẹ̀ yóò wo bóun ṣe rí yóò máa fi bu ọjọ́ orí ẹlòmíì ti gbó tí ó sì ti dàgbà ogbó ló síwájú àgbà lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ ẹ̀
tó bá wo gíláàsì yóò pé mo gbọ́dọ̀ lè fi mo ju eléyìí lọ. akramakumullah kò tí ì dàgbà ní ogbó ni akramakumullah. ìyẹn bẹ́ẹ̀ akramakumullah. ìyẹn lẹ́lòmíì ó máa wá fi hun oríṣiríṣi wípé lọ́dọ̀ òun àbí nínú ìdílé òun nǹkan báyìí ni nǹkan báyìí tó sì já sí pé irọ́ ni. akramakumullah. khurafat wa asatir. akramakumullah. òun ni. lẹ́yìn ìgbà yẹn òun ló pọ̀ jù. khurafat àti asatir. alukurani ló kọ́kọ́ fún wa láwọn ọ̀tàn. akramakumullah. torí ń bẹ̀ yẹn ẹ ti rí ọ̀tọ̀ ní story ọ̀tọ̀ ní history. akramakumullah. story ni ìjàpá àti yánníbo. story ni. àlọ́ àpagbè àlọ́ àpamọ̀. akramakumullah sa. story nìyẹn. history yóò ṣe double two ẹ̀. akramakumullah. yóò àráká. akramakumullah. àríkú ta'arikhan. akramakumullah. ní tó fẹ́ àráká yẹn yóò ní date. anakumullah alákọ̀ọ́kọ́ step nìyẹn. yóò ní date. akramakumullah. yóò ní àsìkò. akramakumullah. yóò ní ààyè. yóò ní ìgbà. yóò sì láwọn tí wọ́n kópa ń bẹ̀. akramakumullah sa. so ìyẹn. òun náà ni alwaktu azamanu almakan àti àwọn ashkhas tí wọ́n pè ní abtol. akramakumullah sa. ìyẹn a rí yẹn bẹ́ẹ̀. anakumullah. so ìyàtọ̀ wà ní story. òun ló tún ṣe díẹ̀ akramakumullah. ó tiẹ̀ tún ṣe parí ní bọ̀tọ̀ ó fi ìyókù kalẹ̀ fún wa. Allahu akbar. orí ẹ̀ làlùkùránì fi ń sọ pé inna anzalnahu qur'anan arabiyyan la'allakum ta'qilun. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين نحن نقص عليك أحسن القصص. Kùránì yanjú ẹ̀. Allahu akbar. Pé ìtàn tó ń fẹ́ pa fún ẹ yìí ahsanul qasas ìtàn tó mọ́ ni tí ò ní ròyìnròyìn. o lè rí tó dáa jùlọ mọ́ ń bomi. torí antanul qasas wà. akramakumullah sa. antanul qasas òun ni ìtàn tó ń rùn. ò bá làákàyè mu. ò bá làákàyè mu kò bá nǹkan kan mu. antanu ni. akramakumullah sa. ọlọ́run ò wá lo antanu kò lo kísọ̀ lásán. wọ́n á ní ahsanul qasas èyí tó dáa jù nínú ìtàn. anakumullah. ìyẹn ló fún wa ní làákàyè lọ bí pé àwọn kan ò dáa. bẹ́ẹ̀ni. akramakumullah. ìyẹn jẹ́ ẹni. ẹ bá wo nǹkan tí alukurani ń sọ nítàn yìí tó tún fi ń pè ní ahsan al-qasas. alukurani ò ní sọ̀gbà tí wọ́n bí yàtọ̀ sí sani kan. akramakumullah alayhi salatu wassalam. kò ní sọ̀gbà tí wọ́n bí kò ní sọ bó ṣe ṣe kékeré kò ní sọ bí bó ṣe kú. anakumullah. àfànábì Ìsá nìkan. alayhi salatu wassalam. ànábì Ìsá yẹn náà kò tún pé yóò máa wá já sí pé tí àwọn oníkíní bá fẹ́ sọ ìtàn anakumullah. lárúbáwò wá wípé kí sọ lélẹ̀ pé eléyìí tàríìkù gidi ni. akramakumullah. sọ fi já sí pé ìtàn àwọn ànábì yẹn
kí sọ́sùl àmbìyà anakumullah torí irọ́ ó wọbẹ̀. káàsà ni ó fi pè ní tàríkhul Rárá. anakumullah. So kí sọ́tù nàbí Adam alayhi salatu kò wassalam. ṣojú èèyàn. Ohun èèyàn nàbí Ádámù nígbà tó lọ ń da ó ga tó ké báyìí. But anthropology ni ó wá sọ pé kò sẹ́ni tó ga tó bẹ́ẹ̀ yẹn. akramakumullah. Ìrìn èé ga tó bẹ́ẹ̀. Ìyẹn ni. So ẹlẹ́ẹ̀kejì gbogbo ànábì yẹn á ṣàrí bẹ́ẹ̀. alayhi salatu wassalam. Salatu wa salam. But ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. kí sọ́tù nàbí àbí sírátù nàbí akramakumullah sir. òun ni síra ni wọ́n lò fún ànábì akramakumullah. torí ìtàn sọ bálùkùránì ò sọ ìtàn bó ṣe dàgbà bọ́n ṣe bí bọ́n ṣe tọ́ àwọn wo ló bá ṣe kéékèèké akramakumullah sir. yóò sọ wẹ̀ kò sí èyí tó pamọ́ bí wọ́n ṣe gbé dìde lánàbì ìyàwó tó fẹ́ bó ṣe fẹ́ akramakumullah sir. kò sí èyí tó pamọ́ nú ẹ̀ títí tó fi di àsìkò tó kú sallallahu alaihi wasallam so kò sí èyí tó pamọ́ nú ẹ̀ anakumullah. ni ó máa fi jẹ́ síra lọ́wọ́ fẹ́ ní kéèyàn mú ìwé wá kan fi ṣe kí wọ́n á ní síra tó zaati ẹ̀ bẹ́ẹ̀ ni sir. síra zaatiya akramakumullah. Siratu zatiya. so síra tó zaatiya yẹn gbogbo bó ṣe lọ lé ẹ̀kọ́ bó ṣe mọ̀ gbogbo ẹ̀ ni wọ́n kọ síbẹ̀ akramakumullah sir. so àwọn ìyàtọ̀ ọ̀tọ̀ nìyẹn. Now tarikh anakumullah. ó tún wá kó falsafatu tarikh falsafatu tarikh yẹn Ibn Khaldun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ anakumullah. bó fẹ́ bóyá sí pé nínú hadith a kọ́kọ́ máa wò wípé ìtàn fi gbé mùsùlùmí ló bẹ̀rẹ̀ gbogbo mímọ̀ yìí akramakumullah. ta ló gba hadith yìí wá òpùrọ́ ni yìí máa parọ́ ọ̀rọ̀ òṣojú ẹ̀ akramakumullah sir. nípa bẹ́ẹ̀ wọ́n á ṣá hadith yẹn lọ́gbẹ́ bẹ́ẹ̀ ni. ilmul rijal aljarhu wa ta'dil Ta'dil. akramakumullah sir. so nínú ilmul rijal bẹ́ẹ̀ ni sir. ó nìyẹn wọ́n á wá mú bẹ́ẹ̀ yẹn alárọ́jà yìí kì í gbàgbé ọ̀rọ̀ wọ́n ti dè mọ́lẹ̀ pé irú ẹni yìí kò lè parọ́ akramakumullah. irú ẹni yìí gbogbo ìgbà tá a bá bá ọ̀rọ̀ òótọ́ lábá lọ́dọ̀ ẹ̀ akramakumullah. lágbájá yìí ọ̀rọ̀ lábá lọ́dọ̀ ẹ̀ in tó bá gbà wá èyí ó kẹfì èyí tó bá gbà wá èyí ò kẹ́ fi sí anakumullah sir. so ìyẹn nínú hadith òní àwọn mùsùlùmí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ akramakumullah. kí Ibn Khaldun wá dé lẹ́yìn kóun tó wá gbé falsafatu tarikh kóun náà tó wá gbé kalẹ̀ akramakumullah sir. falsafatu tarikh yẹn lásìkò báyìí nǹkan yóò jọra wọn ẹ kú dànù ó gbọ́ anakumullah. ìgbà eléyìí pẹ̀lú eléyìí wọn lọ tí wọ́n bá ti gbé sórí pẹ́rẹ́gì náà bá ti gbé sórí pẹ́rẹ́gì yẹn akramakumullah sir. ibi tó ti máa téèyàn ó ti máa mọ Aha. ìtàn nìyẹn láti fi dè é akramakumullah. àti láti fi tú ọ̀nà téèyàn máa ń gbà jọ ìtàn nìyẹn bẹ́ẹ̀ ni akramakumullah. kí ọlọ́run kí ó jẹ́ àrí bàbá pẹ́. ẹ̀yìn ìtàn nìní orin kan sọ fún wa pé laysa bi insanin wala akilin. Aha. من لا يعي التاريخ في صدره ومن وعى أخبار من قبله أضاف أعمال
أضاف أمرا إلى عمره ليس ìsáni ẹ má kà á séèyàn ولا عاقل ẹ má kà á sóní làákàyè من لا يعي التاريخ في صدره ẹni tí ò bá mọ ìtàn kó ha sórí ومن وعى أخبار من ẹni tó bá mọ قبله ìtàn àwọn tó ṣáájú tó ha sórí أضاف أمرا إلى عمره bójú ọmọ kékeré báyìí ni ó ti dàgbàlagbà الله أكبر akramakumullah ó ní ẹ kí Ọlọ́run kí ó járe pẹ́ sà pẹ̀lú àwọn mọ̀bádìwì ìsà ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ wa òun náà ni madil markaz hadiruhu wa mustaqbaluhu gbogbo ata kéré yìí àwọn ò sí nínú madil markaz ọ̀pọ̀lọpọ̀ nǹkan kò yé wa àmọ́ nípa bàbá Maulana Sheikh Adam ok ń pa Sheikh Adam bẹ́ẹ̀ ni sà bọ́rọ̀ ṣe wá rí wọ́n dá markaz kalẹ̀ bàbá ló dá markaz kalẹ̀ so káṣí kọ́kọ́ skip yẹn díẹ̀ bí mọ́sálásí ṣe bẹ̀rẹ̀ bí ilé kíú ṣe bẹ̀rẹ̀ ilé kíú bẹ̀rẹ̀ anakumullah ẹ rí yẹn nínú tírà anakumullah pé ó bẹ̀rẹ̀ 1952 àwọn takọrírì akramakumullah tí wọ́n kọ kalẹ̀ nígbà tó di ọdún kan ìgbà tó dọdún márùn-ún ìgbà tó dọdún méjì ìgbà tó dọdún mẹ́ta ìgbà tó dọdún mẹ́wàá ó dógún ọdún bẹ́ẹ̀ ni sà ó di ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n anakumullah bàbá ṣe hafla ẹ̀ akramakumullah sà ó di ọgbọ̀n ọdún ó di ogójì ọdún bàbá ṣe hafla ẹ̀ hafla yẹn 1991 ni wọ́n ṣe ó yẹ kán ṣe ní 92 torí 92 ni ó pé 40 years wọ́n wá ṣe ní 91 akramakumullah kí ni ìdí tí wọ́n fi ṣe ní 91 wọ́n ní ok torá wọ́n lè àwọn ó mú ọjọ́ tó yá sí pé àmọ́ ìjìrí anakumullah ní 91 yẹn ó ti pé 40 anakumullah tí wọ́n bá ka wọn ká ẹ̀ wọ́n bá ka wọn ká ẹ̀ oṣù ojú ọ̀run akramakumullah sà ó ti pé anakumullah torí ọdún mẹ́wàá ọgọ́rùn-ún ọdún ni ó máa lé ọdún mẹ́wàá akramakumullah sà yóò máa lé mẹ́ta ẹ ṣe wazadu tisa ó nìyẹn so ẹni tí ó bá sì mọ ilmul falak anakumullah sà kò ń ṣe kó máa sọ pé ẹ máa sún sẹ́yìn tó bá ti ń sún ẹ tún sún kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ níbo lẹ fẹ́ sún dé sẹ́yìn bá dògiri sẹ́yìn wá dògiri lu ni bó bá jókè ló wà ṣe yóò jábọ́ ni súnsún yẹn ò sí ńbẹ̀ kò sí fi dé kò mọ́lẹ̀ ṣeé fi dé mọ́lẹ̀ torí ó lè fi mọ nǹkan kan akramakumullah pẹ̀lú nǹkan tá a wí yẹn ó kàn ń he ọ̀rọ̀ sọ ni àgbọ́wí tí ó mọ̀ pìlẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni akramakumullah so gbogbo nǹkan tá à ń kọ́ ní markaz à ń kọ́ ní sítorí ká lè fi tú alukurani ká lè fi gbọ́ alukurani yìí Bẹ́ẹ̀ni. a ṣeré débi mímọ̀ wọ̀nyí akramakumullah khidmatul Qur'an bẹ́ẹ̀ ni so ilmul falaki yẹn wà á fi ṣe khidma alukurani ni naam walabisu fi kahfihim thalatha mi'atin sinina wazdadu tis'a yóò lé ọgọ́rùn yóò lé ọdún mẹ́ta pé téèyàn bá fi àwọn hìjìrí yẹ ká 91 ìjìríyà ká Ó ti pé ó pé ogójì ní miladi akramakumullah sà àbí ní ìjìrí miladi ẹ̀ 92 ni ó pé 40 ogójì years akramakumullah sà
so bàbá sáré ṣe nǹkan méjì ni ara ń sọ̀rọ̀ fún yàn ara máa ń ṣòfófó ara máa ń ṣòfófó fún yàn lẹ́yìn yẹn gbogbo à ń ṣòfófó kíní fún yàn yìí ṣe kíní fún yàn tó o bá mọ̀ ń pa ẹ̀ o ò lè rí èèyàn ní mọ̀ ìṣòfófó tí mo wí yẹn èèyàn máa ń lálàá àlá yẹn ni ó ṣòfófó àlá ọjọ́ kan wà ẹ pé o lá báyìí kí ilé ọjọ́ náà tó ṣú yóò ṣẹ. ihun tó fẹ́ rí lójú ayé yẹn wọ́n ti plé ẹ̀ fún ẹ lójú oorun. bẹ́ẹ̀ ni àlá mi wà lẹ́yìn ọdún yóò pẹ́ ó lè tó 40 ọdún kó tó ṣẹ. kódà ìwọ gan tó lálàá ó ti lè máa gbàgbé bọ́ tó bá ń ṣẹlẹ̀ wàá máa rántí pé ó dàbẹ̀ pé mo ti rí nǹkan báyìí mo ti rí nǹkan báyìí. òfófó làlá ń ṣe fún yàn. so wọ́n ti ń lálàá ara ti ń sọ fún wọn pé àmọ́ pé bàbá ó mọ ìjọ táwọn òkú irọ́ ni gbogbo ẹni tó bá ń sọ yẹn irọ́ ló ń pa. kò sí nínú ìtàn Sheikh Adam téèyàn lè kí wọ́n mọ́. rárá èèyàn fẹ́ fi wá ròyìn pé wòlíì ni wọ́n ní ìyẹn ò sí nínú ròyìn wòlíì. ṣé é nìsín tó bá ti lẹ̀ mọ́ báyìí yóò rọra ṣí bọ́ ni. Allahu Akbar. nígbà tọ́rọ̀ yẹn ò bá jọ tẹni téèyàn ń sọ mọ́. àyàfi tí làákàyè ò bá sí fáwọn tó ń gbọ́ Allahu Akbar. ni wọ́n gbàgbọ́. bàbá ò mọjọ́ tí wọ́n fẹ́ kú wọn mọ̀ bóyá ọjọ́ báyìí ni o ìjọ Monday ni o ìjọ Sunday ni o ìjọ déètì báyìí ni o wọn mọ̀ but ara ń wúwo ìwúwo ara yẹn ẹjá lọ gbà wòsàn sí ẹjá lọ ṣe kínní torá ààrẹ yẹn ti ń ṣe wọ́n ọdún tá a fẹ́ jáde tálítà tó yí 81 láàárẹ̀ yẹn ló ti ń ṣe wọ́n but wọ́n ń lọ sọ́spítù wọ́n ń rí hospital wọ́n ń ṣàmójútó bẹ́ẹ̀ sì ni gbogbo èèyàn yóò ṣá lọ hospital kan tí ó ní hospital yẹn ni mo rántí pé ní 81 yẹn bàbá jókòó wọ́n jẹun ọ̀sán tán báyìí wọ́n dẹ̀ ń jẹyọ̀ wọ́n ń jẹyọ̀ magi nǹkan kíní gbogbo kíní bẹ́ẹ̀ so wọ́n ṣàṣe mistakenly wọ́n fi magi sóúnjẹ yẹn wọ́n jẹ tán báyìí wàhálà bẹ̀rẹ̀ ni nínú mọ́ṣáláṣí ń bẹ̀ bẹ́ẹ̀ ni wallahu shahid torí ń gbà yẹn ájì fàṣásí wọ́n ti kú ọkọ mi ṣé bàbá mi náà fẹ́ kú nìyẹn la ilaha illallah mo ṣàlùwàlá mo gbé kíní mo gbé kùránì mo bẹ̀rẹ̀ sí ṣe àdúà so
rahimahullah. so akramakumullah. ọlọ́run ṣáà ní pé kí wọ́n yè Alhamdulillah. so yíyè tán yé yẹn gbogbo kìíní yẹn mọ́ra wọn ó ti wà láti 81. Tí wọ́n ti nọ́ọ̀sì. tí wọ́n ti ń nọ́ọ̀sì so wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí tó fi di 92 yẹn kó tó di pé ẹni tí nǹkan ti ń ṣe tẹ́lẹ̀ tó ń lọ check-up tó ń ṣe kínní kí wọ́n wá ní pé ó ti mọjọ́ tí ó kù ìyẹn ò sínú kàrámà kò sínú wípé àmì wòlíì rẹ̀ àràmọ́ nìyẹn Kọ́rọ̀ lè dùn ní. àkọ́rọ̀ lè dùn ní Akramakumullah. ẹni tí ìṣàrẹ̀ èèyàn ò ní fi sáré akramakumullah. wípé kìíní kan èèyàn ló máa jẹ́ kàrámọ̀ kàrámọ̀ wọn ní kàrámọ̀ bí wọ́n ẹ sì ṣe ń lọ rí ni ọjọ́ dẹ̀ ń gorí ọjọ́ àgbáyé tó ń Bẹ́ẹ̀ni. sọ̀kalẹ̀ sí ni. Ah. akramakumullah. so bó ṣe rí nìyẹn Akramakumullah. so wọ́n wá ṣe 40 years anniversary ní 1992. 91 1991. bẹ́ẹ̀ni so ìyẹn lórí ọ̀rọ̀ wípé ta'sisul markaz àti bí ọ̀rọ̀ ṣe ń lọ. bàbá ò sì pé ẹnìkan gbà yẹn dágbére wípé 91 tí mo ṣe Edward baye nìyí mo ń dágbére fún yín ní o èèyàn gbọ́dọ̀ lẹ́yìn náà mọ́. rárá ṣé wọ́n ti ń retí kan kú ni tí wọ́n fi ń lẹ̀ yẹn mọ́ bàbá mi ni kì í ṣe pé bóyá Allahu akbar. èmi ò retí kó kú Allahu akbar. so báwo ni wọ́n ṣe máa retí pé kó kú wọ́n wá ń dábàá yìí pé wọ́n wá ń sọ yìí pé òun dágbére wọ́n pe gbogbo ọmọ markaz yìí pé àwọn fẹ́ káwọn ṣe àmójúkúrò yẹn káwọn ṣe fún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ Tọrọ pẹ́pẹ́ wà tọrọ lẹ́yìn lérí pẹ́pẹ́ wọn. wá lórí wọn bàbá ò bínú sẹ́nìkan wọn sì Allahu bẹ́ Akbar. nìkan jà Allahu láti Akbar. bo síbo ni wọ́n ìjà pẹ̀lú ọmọ kíw ta ni Akramakumullah. so ẹni tó ṣẹlẹ̀ nìyẹn bàbá ń bẹ́ nìkan jà irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sọmọ kí ó tí ó sọ pé omi pẹ̀lú àáfàá mi ń jà kó sọ ká gbọ́ so ìyẹn akramakumullah. torí number 1 inú markazi yìí lè mi dàgbà sí gbogbo kálukú wa bá mi ni Allahu akbar. Akramakumullah. kálukú tó wá bá mi yẹn nǹkan tí ń ṣojú mi jù ú lọ sahibu dar. adra bima fiha akramakumullah. so ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé mo kéré lọ́jọ́ orí ń bi nǹkan mi but òye wà fún mi Allahu akbar. títí di ìsìn pàápàá Allahu akbar. Alhamdulillah. nǹkan tí nígbà mo wà ń kéékèèké báyìí kékeré gan ni tán tiẹ̀ máa gbé mi kọ́ńkọ́ lọ́rùn wá sí markaz ń bì kì í ṣe pé mo ti lè rìn àbí bákan mo mọ àwọn tó ń gbé mi bẹ́ẹ̀ni yorùbá náà ni ẹni bá gbọ́mọjó lọ́mọ mojú rẹ̀. mo mọ àwọn tó ń gbé mi ájìrà máa ń sàrò tagammadakumullahu bi wasi'i rahmatihi. àwọn náà máa gbé mi kọ́ńkọ́ lọ́rùn Allahu akbar. mo sọ̀rọ̀ pé ájìrà máa ń sàrò yẹn àwọn tí mo fẹ́ dárúkọ ní ìsìn máa dárúkọ 3 tí wọ́n jìjọ jẹ́ mate
màá dárúkọ Haji Sassaladeen Adamallahu الله hayatahu. حياته méjì ni wọ́n. Akramakumullah. Màá dárúkọ Dr. YK méjì ni wọ́n. Adamallahu hayatahu. أدام الله حياته Orísun Orísun Nìkọ́bà classmate ni wọ́n. Akramakumullah. بني لالا Bẹ́ẹ̀ ni mo fi mọ lórí mẹ́ta yẹn. Adakumullah. Haji Rahman Saro ti ṣaláìsí kọ́lọ́n kó bá a kẹ́ wọn. Haji Isa Saladeen kọ́lọ́n sì fún wọn lálàáfíà tó ṣe kọ́lọ́n jẹ́ ká ṣe rí wọn pé. Dr. Orísun Nìkọ́bà kọ́lọ́n fáwọn náà ní Àlékún òkun ẹ̀mí àlékún ẹ̀mí gígùn. gígùn àmín. Àwọn yẹn ọ̀rọ̀ ṣojú wọn. Allahu akbar. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ dárúkọ fún wa Isa. Ọ̀rọ̀ ṣojú wọn lénìí yìí ẹni tó tún jù wọn lọ ní nǹkan bẹ́ẹ̀ yẹn Adakumullah. Sheikh Raji ni. Adamallahu hayatahu. أدام الله حياته Al-Imam. Bẹ́ẹ̀ ni Akramakumullah. ọ̀rọ̀ ṣojú wọn. Akramakumullah. So ọdún tán bí mi 58 ni wọ́n wá mọ́ṣáláṣí wó ìmá kọ́ ìkírun yẹn Naam. táwọn èèyàn wá ń wá pé kíní wọ́n ti ń ẹni tó kọ́kọ́ ń túbà yẹn Juma Jibril Juma Jibril. Ọlọ́run fọ̀run kẹ́ Ah. ó ya fọ́tò tó gbé mi lọ́wọ́ báyìí fọ́tò yẹn wà lọ́wọ́ mi dì sìn. Allahu akbar. Lẹ́yìn ẹ̀ ó máa ń túbà fún bàbá lẹ́yìn yẹn ni Jirjisu ẹ̀ṣẹ́ Jirjisu àkọ́dó lẹ́pẹ́ so àwọn náà tún tú. Ẹ̀yìn yẹn ó kan Sheikh Mustapha Zuglul Akramakumullah. رحمه الله 1-2 àní wọ́n tú títí ambassador Kabiru Sayuti òun náà tú tó wà ń lọrin Akramakumullah. حفظه الله ورعاه òun náà tú àwọn yẹn ni wọ́n ń gbà tú gẹ́gẹ́ bí tọ́líbù Akramakumullah. nígbà yẹn Anakumullah. tó fi di pé wọ́n jáde wọ́n fi so ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn kó tó wá àwọn tẹ́ rí lẹ́yìn yẹn kò sí mọ́ ni Allahu akbar. ilẹ̀ dá ni wàláì tàláì ilẹ̀ dá kìí ṣe pé wọ́n fi ń yẹpẹrẹ wọn àbí kinní kan ńgbà táwa náà ta padà ta gòkè tá a ṣe kí n lára pé ọ̀tọ̀ ni tí wọ́n ń tú ọ̀tọ̀ ni tí wọ́n ń wí. Ọ̀tọ̀ ni tí bàbá Mọ̀lánà Sheikh Adam ń wí. Bẹ́ẹ̀ ni Ọ̀tọ̀ ni tí wọ́n ń tú fáyé. so kó lè dùn ókè ẹ ṣáàjà mánéjì bẹ́ẹ̀. Ìyẹn téèyàn bá rí náà lèèyàn jẹ. Akramakumullah. bó ṣe rí nìyẹn lọ bá bábi tí àwọn tó ń tú bàtà wí
ní nǹkan tí wọ́n ń tú bó ṣe rí nìyẹn. bẹ́ẹ̀ ni tafsiri inú Ramadan wáàsí alẹ́ lọ́jà ọjà Agége yẹn òun ni wáàsí alẹ́ tafsiri nínú mọ́ṣáláṣí àwọn kí là ń pè Ìjàyè ní ìsàlẹ̀ ọjà ibẹ̀ ni mọ́ṣáláṣí yẹn wọ́n ti ń ṣe tafsiri yẹn. Ájì Aminu Alágo ọlọ́run fọ̀run kéwòn náà inú ajá náà sì ni. Ájì Isa Bello òun yẹn ní ohun tayọ buhaya ó sì ní suratul faham wa suratul hifz ó ní tí bàbá sọ wípé nǹkan báyìí láwọn fẹ́ lò orin kìíní báyìí gba orin ha ní ìsìn kò yóò ha tí ó dúró tí ò ní kékèkúkè. Iṣẹ́ pé bàbá ka orin kan èmi náà ò mọ̀ èwo ló mọ̀. Èwo ló mọ̀. So bó ṣe di pé bọ́rọ̀ ṣe rí ni mo ń sọ yìí o. aláwa kéékèèké yìí à ń dè mọ́lẹ̀. Àwọn tó tún lè máa jẹ́rìí mi wà ń bí. So bó ṣe. Níbi ọ̀rọ̀ yìí náà láti fẹ́ mú nígbà tí bàbá tán wá dájímọ̀ kalẹ̀ tí ó jẹ́ sí pé mọ́ṣáláṣí ìlú ni wọ́n ti ń kírun tẹ́lẹ̀ àwọn kí lójú bàbá rí àwọn kí náà fèsì ó pọ̀ àwọn kí náà dẹ sí wọn tó bá jẹ́ pọ́ wà ó pọ̀ nínú ilé Ògúnwò yẹn ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ohun àkọ́kọ́ tí ìgbé lókè kò yé ilé wọ́n dẹ́kìn wọ́n dẹ̀ fi ààyè stẹ́pù tí ó lókè ọ̀dẹ̀dẹ̀ báyìí ni stẹ́pù yẹn àwọn padà dí stẹ́pù yẹn wọ́n á ṣe sẹ́ǹkùlé àti kíní báyìí gbà tí wọ́n gbé òkè. Ẹni táwọn yẹn ò bá ṣojú ọ̀tọ̀ ní nǹkan míì táwọn máa wí. So nígbà tí wọ́n bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí tó di pé jọmọ́ ń pọ̀ wọ́n ń wá gan. Ìjà wá ṣẹlẹ̀ láàrin bàbá àtàgègè. Ìjà ṣẹlẹ̀ kì máa fọ̀rọ̀ ránṣẹ́ ẹ má lọ ọbẹ̀ kíní kan ẹ má ṣe kíní yẹn ó fẹ̀ wọn kódà tí wọn mú kékeré wọn á ní ókè ẹ jẹ́ ká parí ẹ̀ káwọn kan wá àkáwọn wá kí bàbá wá pẹ̀lú àwọn jọ̀mọ́ tí wọ́n fẹ́ mú dání káwọn náà wà ń bẹ̀
wọ́n jọ pàdé pọ̀. wọ́n jọ pàdé àga tí bàbá fẹ́ jókòó báyìí wọ́n ti wá lé lóró. wọ́n ti lé níwọ̀ mágùn. bọ̀dí bàbá ṣe ń lọ bẹ̀ hasbírọ̀ bí orí ìjà ni wọ́n ìjà náà ni wọ́n fẹ́ parí gbogbo yẹn nígbàtí bàbá débẹ̀ báyìí bàbá ní wọ́n ní jókòó ààyè ẹ̀ ní ìwọ tó rí páyè mi ni ìwọ náà jókòó. Allahu Akbar. ìwọ ni kó jókòó ń bẹ̀ so kò lè jókòó. ibẹ̀ ni ó ti wá hàn pé àwọn mú nǹkan yìí kékeré wọ́n wá bọ bàbá lọ́wọ́ pẹ̀lú òkà ẹ̀rẹ́ wọ́n bọ bàbá lọ́wọ́ ẹni tó bọ bàbá lọ́wọ́ bàbá gangan náà gbọ́wọ́ yẹn àbọ̀ ọmọ kéwù kan. rárá ọmọ kéwù kankan àbáwọn náà ṣe fẹ́ ti ọmọ kéwù sí no bàbá ò ṣe bẹ́ẹ̀ yẹn. Allahu Akbar. tí wọ́n bá nígbà wọn sì ní jẹ́ kọ́mọ tó tẹ̀lé wọn gbà. Allahu Akbar. àmọ́ kí bàbá máa gbà kan wá ti ọmọ kéwù kan sí ṣé wọ́n fọmọ kéwù yẹn ṣe capsule fìdá yìí kò sínú wa bàbá kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí. ìgbà tí bàbá bọwọ́ yẹn tán bàbá ti mọ̀ pé àwọn nǹkan kan ti dé but kò sí nígbà tí wọ́n ìjà ṣàtúnkún kínní yẹn o ìjà yẹn ṣe mọ̀ pé wọn ọ̀rọ̀ yẹn resolve wípé kínní kálukú tún kámbẹ̀ wọ́n tún kálukú lọ lé ní ìgbà tí bàbá délé wọ́n ti mọ̀ pé kínní ok ìyàwó àwọn lè tó ń ṣe mọ́dà mi torí gbogbo ìgbà tá à ń wí àwọn nìkan ṣo ni wọ́n sì wà lọ́dọ̀ wọn. because the nẹ́sọ̀rọ̀ ẹgbẹ́ wo ló wà ẹgbẹ́ wo ni ò sí bàbá o tó bá yá sí pé kánsẹ́lọ̀ ó jẹ́ mùsùlùmí ni òun ni ó dìbò fún ní tí bàbá máa ń sọ nìyẹn kí ni ò go well pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ Awólọ́wọ̀ kò go well pẹ̀lú wọn. ìwọ tó jọmọ Ìlọrin Awólọ́wọ̀ sì wà nínú kinní ẹ̀ ní pé Ìlọrin yẹn gbọ́dọ̀ wà odò Ọya yẹn ló gbọ́dọ̀ jẹ́ báńdìrì fúnlẹ̀ Yorùbá sílẹ̀ Haúsá so Ìlọrin ó gbọ́dọ̀ wà ní ilẹ̀ Yorùbá. ìwọ tó jẹ́ Yorùbá tó tún wá rí pé kíni NNPC sí lẹ́gbẹ́ Balewa Nigeria People's Congress so ó jí pé Zik pẹ̀lú Balewa ni wọ́n fọ́ọ̀mù gọ́ọ̀mẹ̀ntì. Awólọ́wọ̀ ò gbà òun dúró gẹ́gẹ́ bí opposition so ìdúró bí opposition yẹn òun ò win ló wà nínú ọkàn ẹ̀ àti nǹkan tó ń fojú yá pé bẹ́ẹ̀ bá dìbò fún mi ewé kó lẹ̀ ó dìde ó dìbò ọ̀rọ̀ máa yẹ helicopter yóò gbé helicopter áwò
kíní yẹn ọba dé pé ìlọdúró pé òun lọ federal yẹn ló fi fààyè lẹ̀ fún Akíntọ́lá. Pé Akíntọ́lá di premier yẹn múná kó ń lọ federal. Ìgbà tí ó wá wọlé ó wá fẹ́ padà sí premier yẹn ò bá gbà mọ́. Èèyàn tó jẹ́bo ló ń ṣàlọ́ ẹ̀ ó kú abẹ́ tí ó bọ̀ ní ẹ̀ wá díjà lẹ̀ láàrin òun àti ọ̀gá rẹ̀, láàrin Akíntọ́lá pẹ̀lú ọ̀gá ẹ̀. Bó ṣe di pé wọ́n wà nìyẹn. Wọ́n máa ń pẹ́ kíní kan Akíntọ́lá bàbá lámi kíní kan bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí kọrin bú gan. So Akíntọ́lá wọ́n wá pé kàkàká dọ̀bálẹ̀ fún Gàmbàrí ká ó kú bínú kú. Lòun bá ní pé òun ó sì lọ pẹ̀lú àwọn Gàmbàrí. Kí nígbà yẹn àmọ́ òye mi wà. Wọ́n kọjá níwájú ọ̀dọ̀ wa ní Agége lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì yẹn ni ọ̀nà wà tí wọ́n fi jáde sí wọ́n fi jáde sádùúgbò wa, wọ́n fi jáde sí Ògúnwò. Ilé tó tì lẹ́gbẹ̀ẹ́ báyìí, ilé ilẹ̀ kílà lẹni tó ń gbé bẹ̀. Ilé kílà nìyẹn. Kílà ni wọ́n ń pè. Alias kílà. Ẹnìkan wà ó ń ta ẹmu bí apalọ̀ lónìí. Wọ́n ń pè wọ́n ní Bírí Sunday. Òun ní kíní láti jáde sí oníwáyà, láti Ògúnwò yẹn jáde sí oníwáyà yẹn. tó àwọn tó bá wá tí wọ́n bá ṣe kíní wọ́n bá kọrin lọ báyìí kíní kan bàbá lámi àwọn ará ọjà kankan báyìí wọ́n sàn ìró ni wọ́n fi kọrin lọ wọ́n máa pariwo tí wọ́n kọjá ní ọ̀dọ̀ wa báyìí. Ẹni tí wọ́n bá sì ṣe wẹ́ẹ̀tì ẹ̀ fún ẹ ní mọ tóun bá kàn ti ń lọ báyìí wọ́n ó da petrol sí lára ni wẹ́ẹ̀tì ẹ̀ yóò kàn máa jó ni. ó ti láwọn tó ń tájẹ́ẹ̀tì. wọ́n máa tájẹ́ẹ̀tì èèyàn ni. tó débi wípé ilé tí bọ̀dá Ridwan ń gbé yẹn wọ́n fi ṣe ilé òǹtẹ̀ bàbá ló ní ilé yẹn. Ẹnìkan jẹ́ ọdẹ tí wọ́n gbà ládùúgbò. Ilé mélòó ló wà ládùúgbò nígbà yẹn? Ìgbìrà ni bàbá yẹn. Ọ̀dọ̀ bàbá ló gbà wọ́n dẹ̀ fún nílé yẹn kó máa gbé. Kódà ilé tìmùtìmù ni, ilé ọwọ́ ni wọ́n fi, ilé alábàárà ni. So wọ́n ti mọ bàbá yẹn wípé ọdẹ bàbá ni. Òun jáde ó gba ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì yẹn ó fi jáde sí
àfa ńlá bí wọ́n ṣe dáná sí ni ẹ pàù La ilaha illallah. sunsun ni La ilaha illallah. wọ́n ṣaládàá wọ́n ṣe gbogbo ẹ̀ kò rán Ọlọ́dẹ. so wọ́n á ṣáná sí La hawla wala quwwata illa billah. ọmọ ẹ̀ tó tẹ̀lé ọmọ ẹ̀ kàn gbọ́ pé wọ́n ti ṣe mùsíbà báyìí Wọ́n ti wẹ̀ ti bàbá wọ́n ẹ̀. ti wẹ́ ti bu ẹ̀ bàbá ẹ̀ wọ́n dẹ̀ ṣaládàá wọ́n ṣágun gbogbo lọ́mọ yẹn bá sáré wá kúrúrú ó bá bàbá ní ìta bàbá òní o wọ́n ti ṣe kíní o bàbá wọ́n ti sáré wọ ẹ̀wù kí wọ́n jáde báyìí ọmọ yẹn bá tún sáré wá bàbá ẹ má lọ pé wọ́n bá jágbe mọ́ pé kí ló ń ṣe káwí ká fọ̀ bàbá yẹn náà ti ń wọ́ bọ̀ ó ń wọ́ bọ̀ báyìí ni ló bá yọ wọ́n kàn rọra gbé ni wọ́n ṣe gbé wọ ẹ̀ǹkùlé lógun wò wọ́n ṣe gbé wọ ẹ̀ǹkùlé yẹn nìyẹn ló bá júwe ibì kan kíní kan fún ọmọ ẹ̀ kan lọ́nu ilé kan lọ mú kíní ẹ̀ wá ògì tí wọ́n fẹ́ pò fi ṣínú nínú àwẹ̀ ni La ilaha illallah. òun ni wọ́n sè fún ló bu àgúnmu yẹn sí ó ya ìgbẹ́ kan tó jẹ́ pé bọ̀ọ̀lì báyìí nígbẹ́ yẹn jáde ní tiẹ̀ wàláhì wọ́n ròyìn fún mi o wàláhì summa billahi al-azim so ló bá ní pé ìtọ́mọ òun ṣe bẹ́ẹ̀ wípé bàbá gan ni wọ́n ń wà so bàbá bá wọ́n ṣàwà gbogbo àwọn kìíní bàbá ìyẹn lọ bẹ́ẹ̀ lára àwọn nǹkan tí tójú wọn rí ni idafatan ila dhalik ni Imam Bangbola bàbá Juma Bangbola bàbá wọn tọ́ra wọn ni àwọn Imam Bangbola yìí àwọn ni wọ́n ń wa bàbá ń gbà náà táwọn máa wípé ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ èyí tó bá kọjá níwájú mọ́tò mi màá gbá wallahi summa billahi al-azim so ìyẹn tán bá dẹ̀ ń wa mọ́tò wọ́n lè fi rìfáàsì fi rìn láti irú Sófúndé yìí wá sí markazi ń bì bẹ́ẹ̀ ni Allahu Akbar. So bàbá wọn ni Juma Bangbola àwọn ni Saad Juma Bangbola so gbogbo ìsàlẹ̀ ọjà ní ilé epo kan tó wà ní ìsàlẹ̀ ọjà ń bẹ nísìn mobile ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ibẹ̀ ni gáràjì Agége ilé epo yẹn ni kò sí ẹni tó kọjá tí wọ́n bá tán bá fẹ́ ṣe wàhálà wọn àbí tán bá ti fàmì sí lára tí ó kọjá ń bẹ̀ tí ó wà kọjá ààyè
Imam Sálà ní wọ́n bá bí ẹnìkan rí nínú yín kó dúró sójú títì táwọn bá ń wa mọ́tò bọ̀. Bẹ́ẹ̀ ni bàbá gan tí bàbá bá débẹ̀ bàbá wà bọ́lẹ̀. Allahu Akbar. tí wọ́n ti dáná. Bẹ́ẹ̀ ni so wọ́n lè ṣe nǹkan kan. Allahu Akbar. Wọ́n ní lè ṣe anything. Allahu Akbar. So ìyẹn lágége yìí ni òun àti àìkọjá síbòmí o. So bó ṣe rí nìyẹn. Irú ìyẹn ọmọ pupa wà ní Mushin. So òun yẹn wúlígánsì kan lòun náà láti Mushin bẹ́ẹ̀ àti Mushin yẹn òun yẹn lóòdù àwọn mọ́tò bọ́lẹ̀ ká ó lóòdù ẹ̀ wá sí ọ̀dọ̀ Bírí Sunday táwọn wí lógun wò níjọ́ tó wọ́n fẹ́ sun lé àti ilé àti markaz. Odidi alẹ́ ẹjọ́ kan lóru wọ́n ti páàkì wọ́n ti dúró sọ́dọ̀ Bírí Sunday tán mutí tán ṣe gbogbo ẹ̀ wọ́n ń retí pé tó bá di 12 lóru operation á bẹ̀rẹ̀. Kò sí ẹnìkan bẹ̀ pé ọmọ mọ́rkáàzì kan òun ló wá fàyàṣẹ́ òun ló ṣojú. Sheikh Yakub wájú òkè yẹn àwọn tó wà ń bẹ̀ tí wọ́n dẹ̀ dúró ti bàbá Sheikh Yakub Haji Ushau àwọn méjì yẹn Sheikh Yakub ta okùn sí balkoni yẹn wálẹ̀ pé tó bá ti di pé ó ṣẹlẹ̀ káwa ṣá máa bá okùn yẹn sọ̀kalẹ̀ débẹ̀débẹ̀ ni. So àwọn Haji Ushau pẹ̀lú bàbá àwọn ni wọ́n tẹ̀lé bàbá wá sí mọ́rkáàzì bí lóru yẹn tí bàbá ṣe àdúà náà yànnà fìlà náà ṣe gbogbo ẹ̀. So bàbá sì ti jí gbogbo wọ́n jí àwọn ìyá wa àwọn tán jẹ́ ìyàwó ńjọ́ náà kò sí ìyá àgbà ńbẹ̀ ìyá bàbá wọn gbé Agége yìí àyàfi ìgbà tí wọ́n ti Bàrùbá dé lẹ́lẹ́ẹ̀kejì èmi sì ni mo jẹ́ kán gbà ságége yìí. Bẹ́ẹ̀ ni tọrọ ọkọ ìyá àgbà ni wọ́n máa ń pè mí. Sùúrùlérè tí mo dẹ̀ wà ìgbà tí wọ́n wá ságége yẹn òun ló jẹ́ kémi náà kọjá ságége tí mo fi lọ skul lágége tí mo fi jáde skul lágége tí mo fi bẹ̀rẹ̀ Ahmadiyya. So ìyẹn ibi ìṣẹ̀lẹ̀ yẹn ìyá àgbà ò kópa kankan bẹ́ẹ̀. Rárá níbi ìṣẹ̀lẹ̀ yẹn àwọn tó dúró tí wọ́n fún bàbá ní nǹkan nílẹ̀ Bàrùbá
wọ́n fi ọfà má kan ẹ̀jẹ̀ ni o ó wà nù àkókò báyìí ó pẹ́ lẹ́yìn ilẹ̀kùn Ògúnwò yẹn kódà títí torí mi ò padà rántí kí ni àmọ́ ó wà ń bẹ̀ títí gbogbo ìgbà tí mo ń wí tí mo lọ fi school tí mo fi lọ school tí mo fi ṣe kíní tí mo fi wọ Markaz àdáadáa má kan ẹ̀jẹ̀ ni tó bá kan ẹ̀jẹ̀ báyìí olùtọ̀ ń lọ ni ilẹ̀ Bàrùbá ni wọ́n ti fún wọn akramakumullah kì í ṣe Hàmáwù láì o kí ló kan Hàmáwù láì pẹ̀lú bàbá ilẹ̀ Bàrùbá ni wọ́n ti fún wọn ilẹ̀ Bàrùbá ni akramakumullah ìlú ìyá wọn akramakumullah ibẹ̀ ni wọ́n ti fún wọn then yẹ̀pẹ̀ kan tún wà tí wọ́n fún wọn yẹ̀pẹ̀ táwọn èèyàn bá tán bá pọ̀ tán ṣe kíni wọ́n kàn da yẹ̀pẹ̀ yẹn lẹ̀ ni àwọn yẹ̀pẹ̀ yẹn ó kàn di kìnìún ni. Allahu akbar Allahu akbar wàláì tálláì Allahu akbar ọ̀rọ̀ tí mo ń sọ yìí wọ́n lè bi Sheikh Yakub tó bá jẹ́ ọ̀rọ̀ ni mò ń pa wọ́n bá bi Sheikh Yakub bá sọ̀rọ̀ wọ́n á fún wọn. so wọ́n nílé dìde wàláì sùnmọ́ billahi al-azim bí wọ́n ṣe lè sun lé nìyẹn sílẹ̀ fi mọ́ wọ́n gbọ́ àkùkọ tó kọ báyìí dé wọ́n kó sọ́kọ̀ wọn padà ní wọ́n ṣe padà tán lọ nìyẹn wọ́n padà tí wọ́n ń lọ yẹn lọ́rọ̀ á di pé wọ́n ti gbàjọba wọ́n ìgbàjọba 66 yẹn wọ́n fi ṣe kíní àwọn sójà kan wà tí ó láìkì bàbá gan ọ̀gá sójà dẹ̀ ni kódà kí gbogbo ọ̀rọ̀ yìí tó ṣẹlẹ̀ kó tó di pé kíní mọ́dà mi máa ń lọ ilé wọn níbi ilé wọn tí wọ́n ní kíní pẹ̀lú ìyàwó ọ̀gá sójà yẹn tí wọ́n jìjọ jẹ́ sójà yẹn jẹ́ Haúsá sójà yẹn ló wá kó àwọn sójà ó kó wọn wá sí Ògúnwò pé kí bàbá máa tọ́ka wọn. Àwọn sójà yẹn lọ àrẹ́sì àwọn èèyàn wọ́n pé ara àwọn tá a fẹ́ mú rèé tó ń ṣe kinní kan ó yá ẹ tọ́ka wọn èyí tó bá débi pé ilé Bírí Sunday tí mo wí àbílẹ̀ kílà yìí wọ́n wá bàbá máa tọ́ka wọn wọ́n lu ọlú ilé yẹn wọ́n bẹ̀rẹ̀ sí kó wọn ẹnìkan wà ń bẹ̀ tí wọ́n kó ilé ìwẹ̀ ló ṣì wà tó wẹ̀lù tó ró mọ́dì báyìí òun ló wà ń jẹ kó káwọ́ sókè. wọ́n wá lọ parí ìtókù lọ́hùn yóò fomi sórí lọ́hùn. àwọn nǹkan tí wọ́n rí tí wọ́n fojú rí òun nìyẹn. bí àwọn kíní ṣe lágbára tó yìí. àmọ́ ń bọ̀ wọ́n á di pé wọ́n ṣe yẹn
ẹ̀yìn ìgbà tí wọ́n ṣe yẹn ló fi di pé ọ̀pọ̀lọpọ̀ wá ilẹ̀ rọ̀ kò sẹ́nìkan tó bọ́ta mọ́ tó ṣe kínní wọn mi pínpín ló fi di ipa kúrò lágége Yábà la kọ́kọ́ rẹ́ǹtì lé sí ní Maye Street ní Yábà. Maye Street yẹn gbogbo Yábà yẹn kólónì ní Èkó ń gbà yẹn tó bá ti kúrò Mùṣin tó ti bọ́ sí Ìjíròrò ó bọ́ sí mọ́ṣáláṣí Yábà ó sí lábẹ́ Western Region mọ́. So ìgbà yẹn àwọn ájì ṣáò àwọn ṣéwù wọ́n kọjá sí Ṣàgámù. àwọn ájì ṣáò àwọn àjìjọ lọ àtàwọn ájì Fàṣásí ìjọ tán fẹ́ kúrò lágége yìí bàbá jókòó àwọn ìyá Fàlí àwọn náà jókòó lẹ́yìn mọ́dà mi wọ́n tẹ́ wọn sáàárín níbi àárín síìtì ẹ̀yìn síwájú yẹn àárín ibi tí wọ́n máa ń kásẹ̀ lé yẹn ibẹ̀ ni wọ́n yọjú tó bá gbé orí sókè ṣe máa ń pè wọ́n ni wọ́n wà ọmọ Agége ni ẹ́. Láti Yábà yẹn ni wọ́n tún ti wá rí ilé tán rent lákínhánmi ní Sùúrùlérè ń bẹ̀. Akínhánmi yẹn la wá kó wá. So àwọn ájì ṣáò ń gbé ilé Dòsùnmú ní Nathan Street